ó ṣẹlẹ̀ adájọ́ lòun ò lè gbọ́ ẹjọ́ Ta-Ni-Ọlọrun mọ́ kí wọ́n gbé e lọ síbòmíì. lọ́jọ́ ajé Monday ọjọ́ 5 oṣù kejì yìí ní ilé-ẹjọ́ májísírèètì kan tó fìkàlẹ̀ sílùú Ìlọrin tí í ṣe olú ìlú ìpínlẹ̀ Kwara dá ẹjọ́ ẹ̀sùn tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fi kan gbajúmọ̀ oníṣẹ̀ṣe nì Abdulazeez Adégbọlá tí wọ́n ń pè ní Ta-Ni-Ọlọrun nù. adájọ́ ní ìdí tí òun kò fi lè gbọ́ ẹjọ́ náà ìmọ̀sínú òun nìkan ni tí kò sì ní ohun kankan ṣe pẹ̀lú òfin. tẹ́ ò bá gbàgbé agbẹjọ́rò àwọn àfáà Ìlọrin US Imam àti Ahmad Al-Fulani ni wọ́n tún pe Ta-Ni-Ọlọrun àti Òṣàtọ́lá Abímbọ́lá lẹ́jọ́ tuntun lẹ́yìn tó ti ń jẹ́jọ́ nílé ẹjọ́ 4 ọ̀tọ̀ọ̀tọ̀ tẹ́lẹ̀. ẹjọ́ oníbejì ní ẹjọ́ náà nítorí pé Ta-Ni-Ọlọrun àti arábìnrin kan Òṣàtọ́lá Abímbọ́lá tó fi orílẹ̀-èdè Italy ṣe ibùgbé ni wọ́n dìjọ pè lẹ́jọ́ fún ẹ̀sùn ìbanilórúkọjẹ́. adájọ́ ilé ẹjọ́ ọ̀hún májísírèètì Hafsat Aligẹ ló sọ̀rọ̀ nílé ẹjọ́ lọ́jọ́ ajé Monday ọjọ́ 5 oṣù kejì yìí pé òun kò lè gbọ́ ẹjọ́ Ta-Ni-Ọlọrun kí wọ́n tètè gbé fáìlì ẹjọ́ rẹ̀ kúrò lórí tábìlì òun àti pé ìdí tí òun kò fi lè gbọ́ ẹjọ́ náà ìmọ̀sínú mọ̀síkùn ara òun ni kò sì ní ohun kankan ṣe pẹ̀lú òfin. adájọ́ náà ní òun ti ka ìwé ẹjọ́ ọ̀hún fínífíní láti bí ọ̀sẹ̀ méjì tó ti wà níwájú òun. ó sì dá ìwé ẹjọ́ náà padà sí rẹ́gísírì ibi tí wọ́n ti ń ṣètò ẹjọ́ ó ní kí wọ́n gbé e lọ sílé ẹjọ́ míì. olùjẹ́jọ́ kìíní arábìnrin Òṣàtọ́lá Abímbọ́lá kò yọjú sílé ẹjọ́ bẹ́ẹ̀ sì ni olùpẹ̀jọ́ kìíní Ahmad Al-Fulani kò yọjú sílé ẹjọ́ bákan náà. ṣáájú ni agbẹjọ́rò US Imam tó dúró fún ara rẹ̀ fi tó ilé ẹjọ́ létí pé lóòótọ́ ni olùjẹ́jọ́ kìíní ìyẹn Òṣàtọ́lá Abímbọ́lá ń gbé ní ilẹ̀ òkèèrè ṣùgbọ́n wọn yóò gbé wá sílé ẹjọ́ bí ẹjọ́ bá ṣe ń tẹ̀síwájú. Ta-Ni-Ọlọrun sọ fún Aláròyé pé òun kò mọ ìdí tí adájọ́ fi kọ̀ láti gbọ́ ẹjọ́ náà ṣùgbọ́n òun mọ̀ pé ohun tó ṣe yé e. Ibrahim Alágúnmu ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.